Bangbe náà ògo mà ní fún Jésù kí ni a máa jábọ́ lọ́wọ́ ẹ̀. Ògo mà ní fún Jésù. Hallelujah. Bangbe sójú màmá. Hallelujah. Ògo ni f'Olódùmarè ọba tó ṣẹ̀dá ayé àtọ̀run. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Adémọ́lá. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Àgbàlá Gabriel. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè o ṣeun. Ọlọ́run Adémọ́lá yí gbà ayé mi padà sí eré. Ó ṣẹ̀gàn mi dògo. Èmi táyé fi rò pé mi ò Ọlọ́run mo dúpẹ́. Olódùmarè ó ṣeun mi. Títí lọ́pẹ́ mi níwájú Ọlọ́run. Ẹ jẹ́ dúpẹ́ f'Olúwa Olódùmarè ọba Olódùmarè. Màmá ẹ̀ tí ẹ̀ ti jà sọ́dá méje fún yín. Ẹ dìde náà. Tí wọ́n ní àṣẹ fún ẹja kan sọ náà. Ìtọ́ ní ká ṣe. Ẹ jẹ́ ká ṣíṣọ lójú egun. Yí bàbá. Yí bàbá. Ó ti ń yọ. Olúwa ọ̀run ohun ayé, ìwọ nìyẹn àtọ̀pẹ́yẹ fún. Báwo la bá ti fẹ́ ọ̀tọ̀ oníbúwọ́ rẹ? Kí la fẹ́ ṣe báyìí? Now, lánàá tí mo wà lórí àbíjọ mara ilé, mo rí mọ̀mọ́ yìí. Àwọn náà wá kí lè wá ṣe lọ́dọ̀ ìyá àbèjì lánàá? Ẹ jẹ́ n bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ kí lè wá ṣe lọ́dọ̀ wọn? Ìyá àbèjì ṣọjọ́ ìbí lánàá. Àwọn ọmọ bá wọn ṣe ayẹyẹ ọjọ́ ìbí. Ẹni? Mo bá ìyá àbèjì ṣe ayẹyẹ ọjọ́ ìbí lánàá. Ẹ wá bá ìyá àbèjì ṣe ayẹyẹ ọjọ́ ìbí lánàá? Bá ti lọ́dún nítorí ọjọ́ ìbí wọn ni ò jẹ́ kí n lọ mo ṣe dúró. Tó mo ṣe dúró kọ́kọ́ ṣe é lójú mi. Ṣùgbọ́n ṣá bẹ́ẹ̀ni ṣé kí n sọ bí mo ṣe dé. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ ṣe bí n tẹ́wọ́ sí lórí àbèjì náà bẹ́ẹ̀ gbọ́. Ọjọ́ ìbí ni mo wá ṣe lórí àbèjì. Mo wá bá àbèjì yàyọ ọdún wọn pé 71 years. Mo wá bá wọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé torí bàbá tó sòkú dá láàyè tó jẹ́ kó wà láàyè àìmọ̀ ìyọ̀nà àìsàn sí òkú ti gbẹ̀mí ẹ̀ tó ti lọ. Ọtí Ọlọ́run ti wà. Lánàá mo wà lọ́dọ̀ ìyá àbèjì ọmọ aráyé le ọmọ aráyé le sá bẹ́ẹ̀ ìyá àbèjì Olúwa dára sí mi. Ṣé mo pàtẹ ẹ̀rọ kan kọrin màá ti ẹ̀gbọ́ pàtẹ ẹ̀rọ yẹn wọ́n lọ́la? Ẹ̀yin wọlé wà ń bẹ̀ lánàá tá à ń ṣe láì. Ẹ̀yin wọlé rí màmá yìí máa ń gbé sójú wọn. Ẹ̀yin wọlé rójú màmá ń gbà tá à ń ṣe láì. Ní àná bí mo ti wá ń ṣe bá ṣe ṣe mo rí wọ́n look dull ìyá kí ló ṣe yẹn wá? Ẹ̀mí mi kàn mú wọn, ẹ̀mí Ọlọ́run kàn rán mi sí wọn. Ìyá kí lẹ̀ ń ṣe wọ́n láwọn ò ṣe kankan. Wọ́n ló ń tíátà làwọn. Èmi ò mọ̀ wọ́n, I don't know why. Bẹ̀ àwọn èèyàn láwọn mọ̀ wọ́n, ẹgbẹ́ ìwé lẹ mọ̀ màmá yìí. Àwọn èèyàn láwọn mọ̀ wọ́n. Ó dáa, kí la lè ṣe fún màmá yìí? Àwọn èèyàn dẹ̀ bẹ̀rẹ̀ sí ní, èmi kàn sọ pé ẹ̀yin méjì mẹ́ta mẹ́rin, ẹ bá lọ gbọ́ fídíò àná yẹn. Mo ní ẹ̀yin méjì mẹ́ta mẹ́rin, mo ní ẹja fún yà yìí 20,000, 50,000, àwọn bíi mẹ́fà mẹ́jọ, ẹja fún yà yìí lówó. Bá a ṣe máa parí ní èèyàn kan méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà méje mẹ́jọ mẹ́sàn mẹ́wàá 20,000 ẹ̀kọ́ 50,000 ìmí náà fún ọ lówó. Now mọ̀mọ́ rí àánú gbà. Bí wọ́n bá rí jù báyìí lọ́bẹ̀ fídíò yẹn ṣe fídíò tiwọn. A ti fẹ́ parí fídíò náà ṣé wàá bẹ́ẹ̀ náà? We are about concluding the video. A lọ gbé life màmá ìyá àbèjì ọmọ aráyé le pé wọ́n ṣe ọjọ́ ìbí 71 years. Àwọn èèyàn dá owó ìfún màmá ìmọ̀ àgbà. This is 100,000 naira. 100,000 naira ọgọ́rùn-ún ẹgbẹ̀rún. This is 100,000 naira. Ó jẹ́ 200,000. Mama ní èmi. Mama, this is another 100,000 naira. Ó jẹ́ 300,000. Hey! Olúwa o. Hey! Olúwa. This is another 100
ó jẹ́ 400,000 naira fún màmá. Màmá yìí lẹ́ni. Èmi ni mo ní. Ẹ̀yin lẹ́ni. Ọlọ́run mo dúpẹ́ ẹ ṣeun o. Màmá ẹ máa gbọ́ ká lẹ́yìn lẹ́ni fídíò àná yẹn ni. Ṣùgbọ́n mo mọ̀ pé kí n tó kú òun bí báyìí. Ká lẹ́yìn lẹ́ni fídíò àná. Ìta tó ń sọ yìí Bọ́lá tó máa sọ. Ọlọ́run tó gba gbogbo ẹ̀. Mo kàn sáré fíṣọ̀ yín wọlé ni. Ṣé pé 5 minutes ṣá? Mo kàn fíṣọ̀ yín wọlé ni. Màmá kí lẹ fẹ́ sọ fáwọn tó dáwọ́ ìfún yín? Mo fẹ́ dúpẹ́ lọ́gbẹ̀ yín tẹ́ ṣe bí lóore yìí. Iṣẹ́ yín ò ní dìṣẹ́ o. Àpàdà sábúrò ní báyìí. Ẹ̀ní lójú ẹkún lọ́wọ́. Àmín Jésù. Ẹ̀ní lójú ẹkún lọ́wọ́. Àmín Jésù. Ẹ̀ní lójú ẹkún lọ́wọ́. Àmín Jésù. Ẹ̀ní kú kékeré. Àmín Jésù. Ẹ̀ní ràjò àrèmọ́. Àmín Jésù. Ẹ̀ní gbé sájò. Àmín Jésù. Ẹ̀ní oko wálé. Àmín Jésù. Àmín Jésù. Àmín Jésù. Àmín Jésù. Mo dúpẹ́ ẹ ṣé o. Àbùsí ń tọ́lọ́kun, àbùsí ń tọ́lọ́sà. Ọlọ́run ẹ̀dá máa bá mi bùkún yín o. Àmín Jésù. Ọlọ́run á bùkún yín o. Àmín Jésù. Ẹ ṣé mo dúpẹ́, mo fọpẹ́ fún yín o. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Adémọ́lá tó wò mí ṣe láàánú. Èmi ni Ọlọ́run Adémọ́lá ṣe léyìí fún. Mo dúpẹ́ Ọlọ́run. Ọlọ́run Adémọ́lá mo dúpẹ́ o. Ọlọ́run Àgbàlá Gabriel ó ṣé o. Ọlọ́run tó ń sẹkún ẹ̀dẹ́dẹ̀ rí. Ọlọ́run tó ń sọ ìbànújẹ́ ìdádayọ̀. Ó ṣé mo dúpẹ́. Ọba tó wò mí ṣe láàánú. Èmi tó ti ń wò mí pé mi ò jẹ́ nǹkan kan. Mi ì jẹ́ nǹkan kan, mi bèsà láwùjọ mi ṣe kankan. Wọ́n ti wò mí ètí ọ̀nà ẹ̀là mi. Ọmọ ẹ máa bọ̀ ẹ ń kọrin kan lánàá. Àlá kéde kan mo dúpẹ́. Aláwọ̀ Látìfù mo dúpẹ́. Sọ́ọ́tì Rámọ́nì mo dúpẹ́. Ọba dání máa gbẹ̀jẹ̀ ó ṣé o. Ọlọ́run tí ó gbàgbé mi. Ọba tó sọ bànújẹ́ mi dayọ̀ mo dúpẹ́. Ọlọ́run tó ṣẹ́gun mi dògo. Ọpẹ́ tí mo ti ń wojú Ọlọ́run. Fáànú lọ́dọ̀ ẹ Ọlọ́run. Gbogbo èrò ọkàn ni mo ṣe mọ́ Ọlọ́run ò bá tèmi ni. Àṣọ Ọlọ́run gbọ́ tèmi. Àṣọ Ọlọ́run gbọ́ tèmi. Àṣà sì kò ní òtó. Àṣà Ọlọ́run gbọ́ tèmi. Àṣà sì kò ní òtí tó. Wá dúpẹ́ Ọlọ́run dé wọn lá. Àsìkò mi wá tó lọ́dọ̀ ẹ̀mí. Inú mi wá dùn mo dúpẹ́ gan ni. Bàbá mi Démọ́lá ìbànújẹ́ oníwọlé tọ̀ ni o. Àmín Jésù. Lójú ẹkún láyé mi. Àmín Jésù. Àmín Jésù. Ẹ̀yin rẹ́rẹ́tẹ̀ òṣè o. Àmín Jésù. Ẹ̀yin rí ikú ọmọ. Àmín Jésù. Ẹ̀yin rí ikú aya. Àmín Jésù. Gbajúmọ̀ yìí ò ní wọn ni. Àmín Jésù. Lẹ́yìn ìwòyìn kò ní kaṣọ. Àmín Jésù. Ìwọ ò ní wọnú ayọ̀ Àmín yìí o. Jésù. Ìgbéga. Sólórin ni ni màmá. Bí iṣẹ́ olórin Ọlọ́run kan fún mi lẹ́ẹ̀bùn ni o. Mi bí iṣẹ́ olórin Ọlọ́run kan fún mi lẹ́bùn. Ẹ ń gbọ́jú wọn dáadáa. Mo ń gbádùn orin yẹn. Mo dúpẹ́ Ọlọ́run mi o. Ẹlẹ́dùmarè mo ṣe mo dúpẹ́. Mo ní sólórin ní ẹ dá mi lóbẹ̀ sí dá mi lólẹ̀ kan. Ní kì í ṣolórin Abẹ́ní kì í ṣolórin. Bísíkàtù kì í ṣolórin. Ìyá Rísíkàtù. Fàdékẹ́mi aya ẹgbẹ́ yẹn ní kì í ṣolórin o. Àmọ́ mo máa ń forin gbọ́ Ọlọ́run mi tóbi. Mo ń forin rojọ́ ayé mi fún Ọlọ́run kó wò mí ṣe láàánú o. Kémi máa jẹ́ kóró láyé mi o. Mo wo wájú kò sẹ́ni kan ké sí. Mo wẹ̀yìn wo kò sẹ́ni tí màá pè o. Ṣé ẹ fẹ́ gbọ́ ọmọ Nàìjíríà ẹ gbọ́? Èmi ò mọ bírí nílé ayé mi o. Mi ò mọ bí tó ń pè ní màpò. Ṣàdédé mo rí program Àgbàlá Gabriel ìbò. Ẹ bá ń gbọ́jú wọn dáadáa kábọ̀ ń sọ. Mo wá pa àwọn ọmọ mi. Àbúrò ọmọ mi tí mo gbé wá bí. Déjọ́ Káyà ló pè mí o. Ó ní alájà ń gbà táàrẹ ẹnìkan. Mo rí prógámù kan ẹ wá lọ gbìyànjú ẹ bọ́ lọ́wọ́ àwọn dáyìn lóhùn ní ibẹ̀ o. Mo yá mo ló dá mo ti gbọ́. Ọmọ mi ló gbàdúrẹ́sì yín ló fi fún mi. Ọkọ ẹ̀ ló fún mi lówó. So wọ́n jó ìbí báyìí fún ilẹ̀ tó wá ní. Màmá ẹ dìde ẹ ló ń tíátà nìyí. Ẹ jáwọn èèyàn rówó tí ẹ dìde màmá. Nínú fíìmù onímọ́tò tí ọ̀gá mi. Ẹ jáwọn èèyàn rówó tí wọ́n fún yín màmá. Ẹ jókòó. Nínú fíìmù onímọ́tò tí ọ̀gá mi ṣe ni mo bí Saheed Òṣùpá nínú fíìmù yẹn. Nínú fíìmù tán ní ká ẹ ṣe. Nínú fíìmù yẹn ẹ̀yin lẹ bí Alhaji Olúfimọ Saheed Òṣùpá nínú fíìmù yẹn ẹ̀yin lẹ ṣe yá wọn bẹ̀. Saheed náà ti dùn mí nínú. Mo bọ̀ Òṣùpá ti dùn yín nínú. Òṣùpá ti dùn mí nínú lórí ọ̀rọ̀ ọmọ mi ẹ bá mi dúpẹ́ gan. Lọ́jọ́ yẹn mo gbọ́ wọn náà fẹ́ ṣẹ̀ṣẹ̀ rí dé ni mo bá sáré. Àbúrò mi dẹ̀ ní ṣífì máa mú ìlú Ìṣẹ́rí.
mo bá sáré lọ bá àbúrò mi mo gbọ́ pé wọ́n lóṣùpá fẹ́ ṣeré mo dẹ̀ fẹ́ mo fẹ́ ránṣùpá kó ràn mí lọ́wọ́ lórí ọ̀rọ̀ ọmọ mi o àǹtí mi fọkàn balẹ̀ mo ti gbọ́ màá ṣàtọ́nà ẹ bó ṣe máa ro òṣùpá o eré bí àwàdà mo kúkú ròṣùpá níjọ́ yẹn o mo bá gorí stéèjì mo lọ bá fọ́tò tá a jọ yà mo mú dání mo wá fi olúfimọ́ mo ní kó wù mí o èmi ni mo fẹ́ rí ẹ lórí hàn màmá a lè ráyè sọ̀rọ̀ ní ọjọ́ èmi o a tún máa sọ̀rọ̀ tó bá yá ló bá ní kọ́. màmá owó tán fún yín kí lẹ́ fi ṣe 400,000 kí ló tó ṣe kí lẹ́ fi ṣe ẹ̀yin èèyàn fẹ́ kí wọn I know mo ti rí kọ́mẹ̀tì àwọn èèyàn pé ṣáà lè pè wọlé sàbẹ̀ kíyà ẹgbẹ́ ṣe mọ̀ wọ́n ni ẹ̀yin wọlé mọ̀ ìyá yìí ẹ̀yin wọlé mọ̀ wọ́n àná àbí àná yẹn ìyá àbèjì ọmọra ilé ló ṣe birthday so adẹ̀báyà ibẹ̀ adẹ̀ ń ṣe birthday lọ́wọ́ mo kàn ní ìyá ẹ lọ wò ẹ rí fídíò àná yẹn ẹ wò parí ẹ rí ibi tí mo ti ní ìyá kí ló ṣe yín ó dà ẹyẹ èèyàn ẹja ràn ìyá yìí lọ́wọ́ èmi kàn gbé bí i 200 àbí 250 and this 400,000 naira àwọn èèyàn mo rí kọ́mẹ̀ntì nìkan bí tó ní à pé we would like to donate more my prophet ó dà ẹ fẹ́ pè wọlé ẹ fẹ́ kí ìyá yìí ẹ bí àwọn ìyá yìí ọwọ́ náà kó dẹ́nu this 400,000 ẹnìkan náà fẹ́ kí wọn ẹnìkan náà fẹ́ gbọ́ wọn ẹnìkan ní òun fẹ́ tún ṣe nǹkan míì ẹ jẹ́ ń wo ohun tó tún fẹ́ ṣẹlẹ̀ ńrọ̀lẹ́ èmi ò mọ̀ o Ọlọ́run nìkan ló mọ̀ o èmi ò mọ̀ o mi wọ́n sínú plan wa fún ọdún yìí èrò pọ̀ ńlẹ̀bẹ̀ mo rí wọn ní birthday nǹkan wí kákan ṣe wọn bá tá a lè ṣe. bàbá mi ni kì í sùn lóru nọ́fìlà mo yàn tọ̀sán tòru. kílẹ̀ pé sí ẹni kìíní. nọ́fìlà lè ní ìyàn tọ̀sán tòru fọlọ́run mi. ẹlẹ́ẹ̀kì sùn lóru. mi ò kì í sùn mo fi ń bọ́ lọ́rùn mi sọ̀rọ̀ ni o lórí àwọn ọmọ mi o. tọ́lá lásùnkàn nígbà wo yẹn kò kúkú lọ́sẹ̀ǹtì rárá kò jábọ́ lórí igi kò jábọ́ lórí ọ̀pẹ o. mò ń gbọ́ta ilé lọ́mọ kan pé ó kàn jókòó ní olè dìde mọ́. àkọ́bí mi náà ni. àkọ́bí yín. bẹ́ẹ̀ ni mo pẹ́ kí n tó jọ lọ́mọ ọlọ́run tún wá dá mi lóhùn ayé tún gbógun dìde ọlọ́run bá mi ṣẹ́gun fún sùnmọ́ ìlànà o. lójú ẹni mi ọmọ mi dìde kó fẹsẹ̀ ni o. àmín. àbúrò kan tó ní obìnrin nìyẹn ìyẹn ti yẹ bímọ láìpẹ́ mọ́ndé náà ò ṣe kó mọ́. ẹ̀yin tẹ́ fẹ́ pè wọlé 07054900751 ẹni fẹ́ kí màmá yìí ó ṣàn kọrin mọ́. ó ṣe o sátìrámọ́ ni mo dúpẹ́ ọba tó ṣẹ̀gàn mi dògo mo dúpẹ́ lọ́wọ́ ẹ o sọ̀bẹ̀nújẹ́ mi dayọ̀ ó ṣe kan ni gbàgbàdá bá wojú mi àmọ̀ kójú mi tún sí wọlé jù tà náà lọ èmi fúnra mi wò jí igi mo ríra mi ọ̀rọ̀ pàgbàlagbà mi sọ̀rọ̀ ìbànújẹ́ kan kúrò nínú ayé mi ọ̀rọ̀ pa àgbàládì mi lọ́wọ́ mú olé mi ìsàgbàlá o ìbànújẹ́ tún kúrò nínú ayé mi ọlọ́run bá ń pọ̀ rẹpẹtẹ. wọ́n ní àgbàládì àwọn lọ́wọ́ mú ọlọ́run kọ́ mọ̀ pé bànújẹ́ kọ́ kúrò ní bí Gabriel bá wọlé ayọ̀ dé. Ọlọ́run tó ṣe yìí mo dúpẹ́ o ọlọ́run má dáwọ́ oore mi dúró. àmín. Jésù. àgbàlá bí mo bá dé onílé lórí nípasẹ̀ kò ṣọlọ́run láàyè lójú. torí mò ń sọ fọlọ́run pé bí mo bá dàgbà bí bá lè lé ogbó inú ilé ìsìn ìlà ni mo fẹ́ kán sí mi sí n ò sì ní sẹ́hun wò lábọ̀ mò ń tọrọ mọ̀ pé kò sóhun tó ṣòro ó ṣe fọlọ́run sátì mi á ti gbóhùn ní ìṣẹ̀ṣẹ̀ wò àpẹẹrẹ pé bẹ́ẹ̀ ló máa rí ìrètí mi ò ní ìdòkó àgbàlá mo wá dé máa kó ẹ jẹ́ kí n wá àgbé máa kó pátápátá kágbàlá fìdí mi kalẹ̀ sí máa kó kémi náà dára máa kó kí dára máa kó ọba tó ní mi kí dára máa kó ọlọ́run tó ní kí dára máa kó ọlọ́run tó ní aláwùdá tí ìṣògbọ́ àṣọ máa gbọ́ tèmi ṣé pé ó máa ṣe ohun tí mo fẹ́ ọlọ́run mi o mo dúpẹ́ lọ́wọ́ rẹ o Elédùmarè ò ṣe ọba dé. màmá kí lẹ máa fowó ìṣe kí lẹ máa fowó ìṣe báyìí kí lẹ fi ṣe. mo fẹ́ kí ọwọ́ yìí mo fẹ́ kó ṣì wà lọ́dọ̀ òní. kò lè wà lọ́dọ̀ kan náà ẹ̀yin lẹ ní kí ni ìtumọ̀ kí ló dé kí ló dé. màmá láwọn fẹ́ màmá yẹn fẹ́ kọjú sílé màmá láwọn fẹ́ kówó ìṣe wà lọ́wọ́ mi kí ló dé màmá. ṣé ẹ rí ọmọ mi sáì tí mo gbé a ti lọ sí a ti wà ní usage nìbàdàn wọn náà máa ṣe operation fún wọn ní máa lo 1.5
wọ́n lè máa lo 1.5 for patient month. ókè ọmọ yín tẹ́lẹ̀ ò lè dé yẹn níbo lọmọ yẹn wà báyìí. ó wà nínú lọ́dọ̀ ìyá ìjọba láyé mi ó wà nílé yẹn lè báyìí ó lè dìde ó ń kọ́ lé kí kọ̀kọ́ yìí tó jó kó tó dà báyìí òun ló sanwó létí mi ò lọ ṣe orí ètò lọ. torí fashion design ni ó yẹ tó ń ta gáàsì ń ta gbọ́ nǹkan tó ń lò gbọ́ ara ẹ̀ tó dé kò ṣe ṣe orí ètò lọ. ṣe ti ṣe orí ètò lọ. so wọ́n wá ní máa ṣọ́ hello ma. yes ma ṣé ma ìyá màmá ilẹ̀ fún ní 20,000 náà. Màmá ẹ dúpẹ́ wọ́n fún yín ní 20,000 bí wọ́n ní mo dúpẹ́ lọ́wọ́ yín o ṣe ẹ̀ lọ́ọ̀mà ọlọ́mọ fíìmù ọ̀rẹ́ rẹ̀ ẹ ṣe sà ẹ ṣe mà ẹ̀ ní bàjẹ́ láyé tẹ́ ẹ wá ẹ ṣe mà ẹ̀ ní ẹ ló ṣe jẹ́ mà kú lórí ọmọ ẹ ṣe mà. ẹ̀yin gan lára bí òní wọnú ayé yín ẹ̀ ní fẹ̀sán lórí ayé Àmín Jésù. àpadà sábúrò ní bá yín Àmín Jésù. ẹ̀ ní bẹ́kùn sùn ẹ̀ ní bẹ́kùn jú Àmín. mọ́mì ní gbẹ́gbẹ́ kì í gbé sóko ẹ̀ ní gbé sájò Àmín. ẹ máa kéré oko wálé ẹ máa jẹ wọn máa jẹ dọjú alẹ́ ẹ jẹ wọn kọ ọmọ ẹ jẹ tìyàwó ọmọ ẹ jẹ tọmọ ọmọ bó ṣe máa rí nìyẹn o lọ́lá ìpè méjì ọlọ́run lọ́lá ìjẹ́kanṣe ọlọ́run lọ́lá ìnípìlẹ̀ ọlọ́run lọ́lá ìlópin ọlọ́run Àmín Jésù. irun mu lọ́wọ́ ìyá mi o ó ṣòro fàtú o Hey. ẹni tó wò mí tó ṣe eré eléyìí fún mi mo dúpẹ́ lọ gbogbo yín pátápátá mo dúpẹ́ ẹ ṣé o ẹ ṣé o ìyá ẹ àwọn náà mú orí. ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mọ́mí thank you ma ẹ rẹ ẹ ṣé ma. mà. ẹ̀yin tẹ́ ń wo wọn ibì kan wà tó ti ń send the star àbí star so you can as well send star ẹ lè máa send star àwọn èèyàn fẹ́ pè wọlé wọn fẹ́ kí yín mo fẹ́ try kí n pe Olúfimọ kí n Saheed Òṣùpá bẹ́ẹ̀ nọ́mbà wọn ò lọ mo fẹ́ try kí n pè wọn torí ẹ ní wọ́n ṣoore fún yín rí 50,000 lọ fún mi jọ́nà lórí stage báyìí ọgbà owó mọ̀ wọ́n. bẹ́ẹ̀ ló ti pe ọmọ ẹ̀ ìyẹn la kọ́kọ́ lò ní déètì usage kan tá a lọ la kọ́kọ́ lò lọ́hùn torí mo lọ ṣe ẹ̀sìn kan fún ọmọ mi ní Adéọ̀yọ́ 107,000 Ní kí ni? la ṣe test náà gbogbo ojú ọ̀pẹ̀tẹ̀ alẹ́ yàtọ̀ jọmọ ẹni máa fi hàn ní ẹ̀rí gbogbo ẹ̀ ta lọ ṣe lẹ̀ wọ́n tún fọ́ máa lọ sí physiotherapy ibẹ̀ la tún lọ lọ́ọ̀dì 17 báyìí tó ti ilé yẹn ó ti mọ̀ sí wọ́n ti ṣe mo ti fẹ́ ṣe tẹ́ẹ̀sì méje kan wọ́n fowó ìṣèlú pẹ́sẹ̀ náà pọ̀ lọ́rọ̀ kan ṣá owó tá a fún yín ẹ̀ níbi iṣẹ́ máa fi ṣe intention sì ni pé ẹ fẹ́ lọ náà lórí ọmọ bẹ́ẹ̀ ni bàbá mi ó túmọ̀ sí pé ẹ ní fi ṣiṣẹ́ ṣẹ́rí máa bẹ́ẹ̀ ni mo fẹ́ ṣe màmá pẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni mo ọjà bí mo ti gbọ́ mo fẹ́ kọ́ mo ní dìde rìn ẹ fẹ́ kọ́ ọmọ yín dìde rìn now ó túmọ̀ sí pé ẹ ní fowó ìṣiṣẹ́ mo fẹ́ fi ṣiṣẹ́ mo fẹ́ ka fósì ìṣìkè mo fẹ́ ta ẹja ẹran tútù bẹ́ẹ̀ ẹ ń sọ pé ẹ fẹ́ gbọ́mọ lọ sí tù báyìí. ẹ tó ń sọ pé mi ò ní gbowó yìí lọ́wọ́ yìí sí ẹ̀kọ́ náà bá mi kó dání mo kàn máa ta 100,000 nínú ìlànà àwọn ọ̀sẹ̀ tuntun pẹ̀lú tó ti bá nígbà kájọ rẹ̀ àwọn àfikún tí kò tẹ̀lé wọn. ní ìgbọ́n tó ń sọ màmá ẹ tó sọ. ẹ máa fi àgbà 100,000 fún owó yìí ẹ máa bá mi tọ́jú ìdókòwò mo á fẹ́ máa 100,000 yẹn pẹ̀lú gift tí máa tún lọ́dọ̀ àwọn èèyàn tó ń hẹ́pù ní àwọn fámìlì àwọn ẹbí mi mo fẹ́ máa fi bá treatment ọmọ mi lọ kọ́lọ́ bá mi jẹ́ kí owó mi kó fún un kọ́lọ́ bá mi gbé dìde ọkàn mi wá balẹ̀ mi ìnílé tí mò ń gbé ẹ̀yìn ohun tó sọ mọ́ mi ó Kẹ́hìndé Olúsànyà ohun tó sọ mo ń bọ̀ Kẹ́hìndé Olúsànyà ẹ wo kọ́mẹ̀ntì wọn ẹ ti rí kọ́mẹ̀ntì wọn ẹ wo ó ní I will send 50k to Risikat ẹ ó náà máa fún ní 50,000 Kẹ́hìndé Olúsànyà ẹ ṣe wọ́n láwọn máa sẹ́ndì 50,000 sọ́dọ̀ yín bàbá mi Kẹ́hìndé Olúsànyà ló sọ bẹ́ẹ̀. bàbá mi Kẹ́hìndé Olúsànyà wọ́n ó dà pé jíṣẹ́ obìnrin lẹ́nu tó ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n láwọn máa sẹ́ndì. wọ́n jíṣẹ́ ìpẹlẹ máa send 50,000 sí mi ìyá mi ò yí làkì ẹdújọ bí ọba ọmọ wíníwíní lójú orogún èjì ọ̀rọ̀ lójú ìyá àbẹ̀ ni ó sọ mí dẹni ẹni ojú lọ́wọ́lọ́wọ́ ó sọ mí dẹni tó nu mi ojú mi nù ó rẹ̀ mí lẹ́kún ọba Kẹ́hìndé èjì rẹ o ikú ò ní wọnú ayé yìí o Àmín Jésù, ẹ̀sìn lójú ẹkún o àpàtàkì ò ní bá yín o Àmín Jésù. ìgbéga ló máa bá yín Àmín. ìlọsíwájú jẹ́ ti yín Àmín. àpàtàkì ò ní bá ẹ̀ ní wọ́wọ́ sí Àmín. ẹ̀ ní fàṣán lórí ayé yín Ọlọ́run fọmọ bà yín nínú jẹ́ kò ní fi yín bara yín nínú jẹ́ kò ní fọkọ bà yín nínú jẹ́ Àmín Jésù. ara apá yóò ní ká yín ọwọ́ àtàwọn ní tẹ̀ Àmín. ìmọ̀ tó ní ṣẹ́nu ayé yín Àmín. apàtàkì ò ní bá yín mo dúpẹ́ gan ọ̀la haola wata ilẹ̀ abilẹ̀ blessing. Prince Adetayo wọ́n náà máa fún yín 10,000 wọ́n ní I will send 10k please can you manage it. ṣe mo dúpẹ́ o. now mo ń bọ̀ mọ́ àwọn èèyàn ti ń mo ń bọ̀ ẹni kó fún 20,000 lẹ́ẹ̀kan àbí ẹni tó lò máa fún 50,000 yẹn Kẹ́hìndé Olúsànyà ó lò máa ṣe báyìí wọ́n làwọn máa ṣe báyìí Kẹ́hìndé Olúsànyà wọ́n ní I will do the transfer right now very good God bless you ma
Mr. Adetayo 10,000. Yes, sir. Ó jẹ́ 80,000. Now, Mistura Ib. Wọ́n ní Ib Foundation làwọn náà, wọ́n jẹ́ Ib Foundation. Wọ́n ní 50,000 làwọn náà send. Oníkàwọn náà lè tó báyìí, yóò mọ̀ hàn báyìí. Ṣé rí ìgbẹ́ tí mo sọ yìí? Wàsó pẹ̀lú 80,000. 130. Ó jẹ́ 130. Yes, sir. Eléyìí ẹ̀sìn jẹ́ kó lọ́wọ́ náà. Now, ó jẹ́ lò ó 130,000. Are you sure? Yes, sir. Ẹ má bá mi lọ bẹ́ẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ o. Ẹ bá mi ṣí ẹ o. Mo lọ sọ sí ti mi òró tí mo lọ kó lọ́rọ̀ mi. Ọlọ́run máa dúpẹ́ lọ́wọ́ iṣẹ́ ẹlẹ́dàá mi. Ọba tó mi láàánú oṣé o. Ọlọ́run tó mi ṣe láàánú mo dúpẹ́ o. Gbogbo yín lẹ máa ṣoríire o. Àmín Jésù. Ọlọ́run bá pàdé o. Àmín Jésù. Ìṣàpínlẹ̀ o. Àmín Jésù. Ẹ̀yin náà jẹ́ mi gbéga. Àmín Jésù. Ẹ̀yin náà jẹ́ èèyàn pẹ̀lú àṣẹ. Àmín Jésù. Bó ṣe máa rí nìyẹn. Àmín. Ẹ jèrè ara yín. Àmín Tóbi Jésù. náà jèrè yín. Àmín Jésù. Ní ṣàwátì. Àmín Jésù. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo dúpẹ́ ṣe. Ẹ bá fọpẹ́ fọ́lọ́run. Bá mi Ọlọ́run lógo. Ọlọ́run mi ṣe o. Ọlọ́run mi ṣe o. Àgbàlá mo dúpẹ́ o. Àgbàlá mo dúpẹ́ ṣe. Èmi àgbàlá dẹ̀ sọ fún bẹ́ẹ̀ pàtàkì. Bẹ́ẹ̀ ni ayé mi báyìí. Ìyá ní abẹ́ ilẹ̀ yìí mi báyìí. Wẹ́rẹ́ ló bá mi ṣe, wẹ́rẹ́ ló bá mi ṣe, ta ló bá mi ṣe, Ọlọ́run Adémọ́lá, wẹ́rẹ́ ló bá mi ṣe, wẹ́rẹ́ ló bá mi ṣe, òun tẹ́ni tí rò pé kò ṣeé ṣe, òun táyé tí rò pé kò ṣeé ṣe, ẹ̀wọ̀n mi tọ́lọ̀ mú bọ́rọ̀ nígbà, wẹ́rẹ́ ló bá mi ṣe, ta ló ní sábàbí mi, Adémọ́lá ló ní sábàbí mi o. Ta ló ní sábàbí èmi, àmúṣọ ló ní sábàbí èmi, Àgbàlá Gabriel ló ní sábàbí mi, èmi pápá mo dúpẹ́ o, ló ní sábàbí mi, mi ò ní pé ìṣàwátì láyé báyé. Wọ́n kọrin bí ẹni tó ń kọrin gẹ́gẹ́. Ẹ̀jẹ̀ lẹ́ẹ̀kì ń kọrin. Ẹ má bá wo kọ́mẹ́ǹtì yẹn. A ní ìṣẹ́jú 5 sí. Gbogbo ẹ̀yin ará ayé oní sábàbí mi, mo dúpẹ́ ẹ ṣé òdàlẹ́ o, ọ̀gá tó fi lè sọ̀rọ̀ àfihàn ìṣòro fún mi, ìbànújẹ́ òṣùwọ̀ mi. Ib Foundation ẹ ṣé o. Ó ní màá sẹ́ndì 5,000 fún Yarisika Latifa Okunola. Àmọ́ ẹ dúpẹ́ dáadáa. Mo dúpẹ́ gan ni mo dúpẹ́ náà bá ń fọkàn rọ́pò fún yín o. Iléeṣẹ́ yóò ní jóná. Àmín Jésù. Ìsàbúrò ní báyìí. Àmín Jésù. Iléeṣẹ́ yóò ní dìṣẹ́. Àmín Jésù. Ìgbéga ló máa jẹ́ torí pé òkè lọ́wọ́ afúnni ń gbé àṣẹ Ọlọ́run ni. Ọlọ́run máa bá ń gbé ìga ni pẹ̀lú àṣẹ Ọlọ́run. Gbogbo tẹ́ bá dáwọ́lé ọmọ máa dowó fún yín. Àmín Jésù. Iṣẹ́ ojúmọmọ iṣẹ́ ọ̀sán ní àdówó. Iṣẹ́ òní ní àdọ́mọ. Pẹ̀lú àṣẹ Ọlọ́run nípàdé àgbàgbọ́. Àmín Jésù. Ọlọ́run á wà pẹ̀lú yín. Àmín Mo Jésù. dúpẹ́ ṣe ẹlẹ́dàá ọmọ mi náà dúpẹ́ lọ́wọ́ yín torí ìsìnkú mi àtàkùnbẹ̀ náà ni Ọlọ́run àwọn tọ́lọ̀ fi ṣe jẹ́ mi. Ọkọ mi dẹ̀ ti kú tipẹ́tipẹ́. Ó ti gbogbo wà láyé kò ṣojú ẹgbẹ́ ẹni. Musa Alabi mi ti kú tipẹ́tipẹ́. Àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣá. Àwọn ọmọ mi wà lọ́wọ́ mi báyìí. Kọ́lọ̀ bá mi gbọ́ ọmọ mi ké. Bẹ́ẹ̀ ṣe ń fún mi lọ́wọ́ yìí. Ẹ máa fàdúrà ràn mí lọ́wọ́ pẹ̀lú ẹ̀ pé kọ́wọ́ yín kùnà lórí ọmọ mi. Kọ́mọ mi jẹ́ kó fẹsẹ̀ rìn. Mo ní bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ ṣe ṣàánú mi ètò nítorí Ọlọ́run. Àwọn ẹnu àṣẹ wà o. Ẹ fàṣẹ gbọ́mọ mi dìde o. Àgbàlá ẹ bá mi ṣàdúrà fún Ismail. Ọmọ mi dìde rìn. Ọmọ mi lálàáfíà. Wọ́n ní máa ṣe operation fún mi. Usage láti fẹ́ ṣe. Gbogbo dọ́pẹ̀tì máa kọjú wájú. Adémọ́lá Àgbàlá wọ́n máa rí. Wọ́n máa ní gbogbo ẹ̀ tí mo ti ṣe ní tí mo bá dé. Èyí tí mo ṣe lọ ṣe ní tọwọ́ ẹ̀sẹ̀ tó kọjá yìí. Gbogbo ẹ̀ náà máa rí. Tẹ́sì méje kan wọ́n tún ní kí n tún lọ ṣe. Torí dókítà sọ fún mi pé màmá ṣé kò fẹ́ tí wàìsàn ṣe nínú ìdílé yìí bó ṣe ń sọ fún mi lọ́jọ́ Ọlọ́run àti ọmọ mi náà jókòó lẹ́gbẹ̀ẹ́ mi ọjọ́ gbogbo tí ìsáwọn ṣe àwọn ò tí ì rí ohun tó fa nǹkan ìfọmọdé mi àwọn ọmọ tó lè fọlé sínú ayé ẹ̀ àwọn dẹ̀ fẹ́ mọ tó fa nǹkan yìí pé kódà àwọn tẹ́sí kan ṣe àti ṣe máa ṣe o pé àwọn máa ṣe sẹ́ẹ̀tì bẹ́ẹ̀ni fún àwọn máa ṣe tẹ́sì gbáyà fún torí kí ló ẹ̀fọ́ àwọn oṣù tó ti wíìkì ní àwọn kọ́ndíṣọ̀n yẹn ti pọ̀ ohun tó lè kú ilé ìbá kò yá wọn oníkòsẹ́ tó nílò ẹ̀mí ayé mi èyí tí wọ́n tẹ́ gbé yọ̀ pẹ̀lẹ́gẹ́ wà ókè mọ́ ní yàrá kan kò ṣe ní o ọmọ mi ò jábọ́ o ẹ̀yin gbọ́ ọkọ mi wà láì wọlé dé wẹ́rẹ́ o ìmọ̀ ibi tó ti wá o àmọ́ Ọlọ́run mọ̀ o ìmọ̀lẹ̀ gba àwọn ẹ̀dẹ̀ wà níwájú Ọlọ́run o Ọlọ́run ó jẹ́ Ọlọ́run jẹ̀dá lọ o ó jẹ́ Ọlọ́run jẹ̀dá lọ o ẹ ṣé mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹnìkan fún màmá ní 15,000 naira. Mo dúpẹ́
15,000. mo dúpẹ́ ṣé o mo dúpẹ́ ṣé o 15,763. So 15,000. Ó jẹ́ lò 150,000. ó jẹ́ 150,000 naira. mo dúpẹ́ ṣé o ojú òní Ẹ sí ṣé o mà. àpàdà sábúrò ní bá yọ Àmín. ẹni náwó bàjẹ́ ẹni fẹ́ kú tán owó lọ́wọ́ ọmọ aráyé o Àmín. àpàdà sábúrò ní bá gbogbo yín Àmín, oníṣòwò Jésù. ní bẹ́ẹ̀ ní ṣàlẹ̀ Àmín, Jésù. ọlọ́run fọmọ bàjẹ́ kò ní fọmọ yín bàjẹ́ nínú jẹ́ kò ní fọmọ gbomi jẹ́ lójú yín ẹni náwó jù lórí ọmọ ẹni náà lórí ara yín. No, àánú ni mo rí gbà. Àánú ni mo rí gbà. Wọ́n ní mo send 10,000. 160,000. Àánú ni mo rí gbà. Ẹ ti rí. 160,000. Àánú ni mo rí gbà. Àánú dẹ̀ nígbà náà kò ní tó kù ayé yín. Àmín, Jésù. Àánú máa rà ní ẹgbà síwájú àtiwájú. Àmín, Jésù. Ọlọ́run sọ pé tí wọ́n ti ṣọ́mọ́ làkejì ẹ̀ lórí òfò ọ̀nà máa gbọ́ tiẹ̀. Ọlọ́run ẹlẹ́dàá máa Ọládàyọ̀ Rafiu. Ọládàyọ̀ Rafiu. Wọ́n ní my prophet, I will send 5K to Mama. 165,000. 165,000. 165,000. Ó ṣé mo dúpẹ́ o. Gbogbo yín mo dúpẹ́ Ọlọ́run bá mi dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run bá fòrè sọ̀rọ̀ fún yín. Àmín, Mo Jésù. dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé gan ni. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé mo dúpẹ́ o. Gbogbo ọmọ Nàìjíríà ẹ ṣé o. Bẹ́ẹ̀ tẹ́ ṣe ń láàánú mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ọlọ́run mo dúpẹ́ ẹ ṣé o. Ọlọ́run á gbà mí gbàdúrà yín o. Àmín, Jésù. Ìgbàlódé ò ní bá yín o. Àmín, Ẹ̀yin Jésù. lójú ẹ̀pẹ̀ ìlẹ́rẹ̀kẹ́ Àmín, Jésù. mo dúpẹ́ o. Mo dúpẹ́ yín lẹ́sẹ̀ gan ní dogo o. Ọlọ́run gbé mi démọ́ láti sẹ̀gùn ní dogo. Ẹ ti ẹni tí lẹ́yìn tó wọ́n ti ẹ̀rí nínú ìbọn rẹ̀ yàn. Jẹ́ àkọ́kọ́ lójú èèyàn. Mo sọ̀rọ̀ á ní kí ló wí. Kí ni èèyàn tó lẹ́gbẹ̀ẹ́ mi báyìí ó dẹ̀ lóhùn fọṣọ. Ó dẹ̀ dá àkàlẹ́gbẹ̀ẹ́ mi. Ìyẹn náà má jẹ ìdààmú jẹ wọn mọ́. Ẹni yẹn kọrin lẹ́gbẹ̀ẹ́ yín rẹ̀. Ọjọ́ alẹ́ tó yẹ kó o máa jẹ ọmọ báyìí kó o ìdààmú jẹ ọmọ. Ó dẹ̀ sọ fọ́kàn mi pé lójú ẹ̀ nínú ẹ̀yìn nìkan ló jẹ́ ìyá sí ìyá ìyá lọ pátápátá. Mi ò pásítà o, èmi bọ́ lọ́mọ náà sọ. Mo ní Ọlọ́run ló nínú olóòrọ̀ kan òun ló máa ń yíyan rẹ̀. Tó bá ṣe páàdé ní ìrísí. Mo ń bọ̀ màmá Kẹ́mi Fáṣọlá. Wọ́n ti ṣe operation Sulaiman. Àárọ̀ ìkànnì náà ṣe àbálẹ́ àná. Alẹ́ àná náà ṣe. Alẹ́ àná náà ṣe operation Sulaiman. So àwọn ò tí ì lọ sípò àá lọ program lẹ́nu but wọ́n ti ṣe àá lọ sípò àwọn èèyàn tó wà lẹ́bàá yìí dúró tí wọ́n gbágbágbá Ọlọ́run fún wa ní okun àtagbára tó ṣẹlẹ̀ ní pé time àwọn workers wá busy iṣẹ́ yẹn pọ̀ gan tí wọ́n ti ṣe wọ́n wá tún ní yóò bẹ̀rẹ̀ chemo wọ́n ló ó ti ní cancer nù ìyẹn Sulaiman tí àyà ìwú báyìí wọ́n ní ó tuntun kíní ẹ̀ ti bring up cancer pé kíní ẹ̀ ti affect lung is it lungs or what? I think lungs so wọ́n ló ti affect ẹ̀ pé ó ti affect lungs ẹ̀ pé ó ti wá spread pé ó ti wá ní cancer bí wọ́n wá bẹ̀rẹ̀ chemo ṣùgbọ́n chemo yẹn wọ́n ní 8 weeks láàbì ṣe chemo 8 weeks wọ́n dẹ̀ ní wọ́n máa ṣe chemo lẹ́ẹ̀kan chemo test gbogbo ẹ̀ ní 400,000 lẹ́ẹ̀kan péré wọ́n lè máa ṣe lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ àbí ẹ̀kan àfọ̀gọ́tì wọ́n jà sọ so we are going to Lagos ẹ̀rì wa à ń lọ sípò ẹ̀rì wọ́n ti ṣe o Kẹ́mi Fáṣọlá tí mo ti pè é wọ́n mi Kẹ́mi Fáṣọlá wọn làwọn sẹ́ndì 18,000 naira sí màmá ẹ̀dúgbẹ́ 183,000. Mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé o. 183,000. Mo dúpẹ́ lọ́wọ́ yín gan ni Ọlọ́run bá fọkàn rọ́pò fún yín o ọba tó ń forí sọ̀rọ̀ fẹ́ dà á bá forí sọ̀rọ̀ fún yín lórí ọmọ á forí sọ̀rọ̀ fún yín lórí ara yín lórí iṣẹ́ yín lórí gbogbo tọ́lọ̀ ṣe fún yín lórí Ọlọ́run bá forí sọ̀rọ̀ fún yín ìbànújẹ́ ò ní wọlé tọ̀ yín ayọ̀ yóò ní dìbànújẹ́ o ẹ̀ní lójú ẹkún ẹṣẹ́ mo dúpẹ́ o àpàdà sábúrò ní bá yín o Àmín, Jésù. ọ̀sẹ̀ yín kà kò ní rẹ̀ yín lẹ̀ o Àmín, ẹṣẹ́ mo Jésù. dúpẹ́ o ẹṣẹ́ o ayé ò ní takọ sáàlá yín o. Àmín, Jésù. Miss Lee ma Anixi ẹ̀yin orúkọ agbára yìí ẹ̀yin wonderful name yìí Miss Lee ma Anixi I sent 5K to mama ẹni ẹ lóun fún ibà 188,000. 188,000, sir. 188,000. Yes, sir. Àmín, Jésù. Àmín, Jésù. Àmín, Jésù. Amen. Amen. ẹ jẹ́ ìlú ìṣẹ́jú mẹ́ta sí i ẹ jẹ́ ìlú ìṣẹ́jú mẹ́ta sí i ìyá ìwọ́n mọ bá ṣe ń dúpẹ́. Àmín, Jésù. Àmín, Jésù. Mo dúpẹ́ lọ́wọ́ yín gan. Iṣẹ́ yóò ní dìṣẹ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba orí mi lẹ́dàá mi tó ṣẹ̀dá mi àpadà sábẹ́ òní bá gbogbo yín. Àmín, Jésù. Pẹ̀lú àṣẹ Ọlọ́run ìlú pọ̀ wàhálà ìlú pọ̀. Àmín, Jésù. Pẹ̀lú àṣẹ Ọlọ́run ní kútẹ́ o. Àmín, Jésù. Aláàánú mi lẹ́jà ẹ̀rọ ní gbogbo aláàánú. Àmín, Jésù. Kò ní ṣe ní o. Àmín, Mo dúpẹ́ Jésù. lọ́wọ́ yín. Ẹ ṣé gan ni. Ọlọ́run á di ìlú. Ọlọ́run á pẹ̀lú yín. Ọlọ́run fi yín sílẹ̀. Mo Àmín, dúpẹ́ Jésù. dúpẹ́. Ọba dájú máa yá bá mi dúpẹ́
dúpẹ́ ṣé mo dúpẹ́ gan ni. ọlá àpọ̀ta aláwọ̀ àpọ̀ta ìlànà sí bisimilayi. máa kí làkọ́jà kan fún gbogbo yín. ẹ̀ka ètí mo mọ̀ bisimilayi ramani rahim alhamdulilayi rabbil alamin aramani rahim maliki abdul yakasi ìmọ̀ bá wọn àmì kwani àmì sùwárẹ̀ rẹ̀. ẹni kíkùn ni. èwo ni kí ni. làkọ́jà kan bá fi tọrọ fún mi. làkọ́jà kan. ọlọ́run yóò wọ́n ní Àgbàlá Gabriel ọkọ̀ arúgbó èké ọkọ̀ arúgbó ó tún wá ti di arúgbó wòlíì àṣẹ ayé àtọ̀mú ti arúgbó wòlíì ní Àgbàlá Gabriel pẹ̀lú àṣẹ ọlọ́run mo fi làkọ́jà mo fi tẹ̀lé. Kẹ́hìndé Olúṣọ̀yà wọ́n ní ká confirm 50,000 yẹn. Kẹ́hìndé Olúṣọ̀yà wọ́n ní ká confirm ẹ̀. làkọ́jà kùn wọ́n sí olè mẹ́ni àfisí kan àfisí alẹ́ mọ̀ àmì tì àdìsọ́lẹ̀ ẹ̀kọ́ obìnrin mú mi nínú. Àmín. fẹ̀yìn káwọ̀ náà. Àmín. láìláì láwọ̀ alẹ́ ìkáwọ̀ kálítì wà fún ọ̀rọ̀ ìgbàṣẹ́ wá sí. Ó ti wọlé mọ́mí Kẹ́hìndé, God bless you. ṣé o. Ó ti wọlé màá wá sọ, ó ti wọlé. ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín o. Kí ni mo rórúkọ kan sìn? Wùmí ọmọ Sẹ́ríkì, ó ní I will send 5,000 now. Wùmí ọmọ Sẹ́ríkì. 193,000. So, màmá ẹni wọ́n ṣe o. ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ọlọ́run á bá mi bùkún yín o. Adéjùmọ̀kẹ́ Ọlọ́rẹ̀dé, àwọn náà ní àwọn send 5,000 mo naira. dúpẹ́ lọ́wọ́ yín o. 198,000, sir. Adéjùmọ̀kẹ́ Ọlọ́rẹ̀dé. 198,000. Ẹ̀yin wo lẹ́mọ tí màmá ń kéwù? Ìwọ ò mọ̀? Àmín. Ìsájà tí mo ké yìí àránṣe ni gbogbo ìlú ọmọ àránṣe pátápátá. Amen. Àmín Jésù. Iṣẹ́ yóò ní díṣẹ́ ọ̀nà kẹ́gbà ló kò ní dí láéláé. Amen. Mo dúpẹ́ ṣé o. Màmá ẹ tó rà àánú gbájú báyìí lẹ́sẹ̀ bọ́. Mo dúpẹ́ ṣé Ẹ ṣé o, màmá ẹ dúpẹ́ lọ́wọ́ ńlá ká máa lọ. Ṣé o tẹ́lẹ̀ wọ̀? Gbogbo ilẹ̀ ṣe mí lórí ẹṣẹ́ mo dúpẹ́. Ọṣẹ́ mo dúpẹ́. Ọlọ́run àbùkún yín. Orísun yóò ní gbẹ. Àpàdà sábúrò ní báyìí. Ẹ̀yin lójú ẹkún. Ẹ̀yin ẹ̀rẹ̀kẹ́ òṣè. Ẹ̀yin ìbàjẹ́ lórí ọmọ. Wàhálà ìdààmú olùbọ́ ọmọ yín. Ayé mi fọmọ dààmú yín. Onífẹ̀ẹ́ náà dààmú ara yín. Mo dúpẹ́ ṣé o. Mo dúpẹ́ ṣé o. Mo dúpẹ́ o. Mo dúpẹ́ mo fọ́pẹ́ mo fi ọ̀pọ̀ ọlọ́run ló ṣe nílà. Wọ́n á dúpẹ́ láì ní olóore mi. Gbogbo ìlú ní sábà níbi iṣẹ́ mo dúpẹ́. Ẹ ṣé mo dúpẹ́ o. Ọlọ́run àfọwọ́ sanwó fún yín o. Orísun yóò ní gbẹ o. Ikọ̀ òní wọn ní ayọ̀ yín o. Mo dúpẹ́ mo mọ̀ ọ́ lóore o. Ọlọ́run ó ṣé o. Ọlọ́run dé wọlá mo dúpẹ́ o. Ọlọ́run Àgbàlá Gabriel mo dúpẹ́ o. Ọlọ́run tó sẹ́kù mi dẹ̀rù. Mo dúpẹ́ ọlọ́run mi. Mo dúpẹ́ Elédùmarè. Àgbàlá Gabriel gbomi jẹ́ lójú mi. Pẹ̀lú àṣẹlẹ̀ mi lójú mi. Àmín màmá. Àmín. Àmín. Pẹ̀lú àṣẹ ọlọ́run. Ẹ̀rí nípa ya. Àmín. Ẹ̀rí nípa ọmọ. Àmín. Ẹ̀yin ẹ̀rí kú kékeré. Àmín. Ẹ máa gbé ẹ máa tọ́. Àmín. Ìjọ tó ń gbà lé. Àmín. Ìwọ̀n tó ní ṣẹlẹ̀ lórí. Àmín. Lẹ́yìn kan bára kú sí i. Á forí ara ẹ̀ gbé. Àmín. Iṣẹ́ ọlọ́run ni. Àmín. Báyìí ṣẹ́gi bá ṣẹ́gi ń gbó. Ó máa ń forí ara ẹ̀ rú ni. Ó ní tọ́lọ́ ń gbà lẹ́rù tó fi dẹ́rù ṣẹ́gi sínú igbó. Èrò ọlọ́run lórí àṣẹ́gi tó dá. Àmín. Àmúṣe lórí àwọn ọ̀tá yín. Àmín. Ọ̀tá bàbá, ọ̀tá àkọ́kọ́, bí tó lè kó wà. Gbogbo ọgbọ́n tó bá gbé wọ́n á fi nọra wọn. Àmín. Àṣẹ ọlọ́run ni kí ọwọ́ gbígbé ọ̀gẹ̀dẹ̀ kó gbọ́ ọkọ̀ fi nọ rẹ̀. Àmín. Gbogbo ìtọ́ka bá gbà á padà lé Àmín. ọ̀tá ní àfọwọ́ránṣẹ́. Àmín. Ọmọ tó ní ṣẹlẹ̀ Àmín. yìí. Àṣẹ ọlọ́run ni Àmín. bẹ́ẹ̀ni kọ́mọ̀ kò yí ìbọn ìfalẹ̀ ara ẹ̀ ya. Àmín. Gbogbo ọdún náà kò tàbá gbé ọmọ ìfúnlẹ̀ ara wọn. Àmín. Ẹrù kì í pọ̀ṣù ká ọ. Àmín. Ẹlẹ́rù lẹ́rù wọ̀ lọ́wọ́. Àmín. Àṣàṣì ayé ò ní mú yín. Àmín. Àṣàṣì ayé ò ní mú yín. Àmín. Ọba tó wọn iṣẹ́ kò ní fi fáyọ̀. Àmín. Kò ní fi fọ́tà mú Àmín. ẹni ṣubú dà. Àmín. Ilẹ̀ ò ní yọ̀. Amen. Amen, Justin. Amen. Ẹ ṣé màmá. Màmá wa. Mo dúpẹ́ gan ni. Ẹ ṣé o. Ẹ ṣé mo dúpẹ́ o. Thank you, I love us all over the world. Ọmọ yín o.